wá ṣe fún àfà ìmẹ́ni tó fún bàbá ní àìdíà bọ́lọ́run lọ sọ sí wọn lọ́kàn ni pé Jamiu ni ẹ sọ kí ni ìdí tá a fi sọ ń Jamiu bó ló ti jẹ́ bàbá. Allahu Akbar. àbúrò bàbá titi yín náà ni wọ́n sọ àfà ní wọ́n kọ òwe fún yín pé ó kọ tẹ́ sọ rè Jamiu ni kọ́ máa jẹ́ Allahu Akbar. Ní wàásì kankan àmọ́ àṣírí méjì tá a so mọ́ Jamiu mo fẹ́ ṣàlàyé tí gbogbo ẹ̀ ń fi wọ́n rí bí tí ń rí yìí. àṣírí alákọ̀ọ́kọ́ ni pé wal amlaku turran fi liwa'i Muhammadin wa alifun wa jimu mimu ainu Muhammadun. wal amlaku turran fi liwa'i Muhammadin wa alifun wa jimu mimu ainu Muhammadun. wa alifu wajimu mimu ainu Muhammadun wa alifu wajimu mimu ainu Muhammadun. ìgbàgbé ni pé wàlẹ̀ ìtàkìyà Salima. wàlẹ̀ ìtàkìyà Hindu. wàlẹ̀ ìtàkìyà Leila Kafani Muhammadu. fawallahi ma fil qalbi dhikrun li ghayrihi. wàlá antumu Hindu. wàlá antumu Sadun. Abdullahi Muhammadu Abdullahi wàlá abudu sirruhu. walillahi abudun jawharun la yubaddadu. walillahi abudun jawharun la yubaddadu. fataha lisanu likauni bal huwa ainuhu wa mal kaunu illa ainuhu yatashahadu wa mal ilmu illa anta wal fatihu antahu wa mal gaizu illa anta bala anta ajwadu. bí mo fẹ́ lọ ni pé wal amlaku turran fi liwa'i Muhammadin. láti àpáwọn àgbà Sayyidi Hasan tí wọ́n ṣe gini tí wọ́n hùn ní wọ́n kọ́ ní 92 adadi Muhammadu sallallahu alayhi wa sallam. láàrin rẹ̀ wọ́n wá ní wal amlaku turran fi liwa'i Muhammad. wọ́n ní gbogbo màláíkà pátá lábẹ́ àsíá Ànábì la kó wọn jọ sí. fi liwa'i Muhammadin. kẹwàá sọ wípé wàlá síyàmá alfun wàjímù mímú àìnù Muhammad. àwọn mẹ́rin kan wá ń bẹ. wa alifun. àwọn tó wá dúró dídúró tí wọ́n ju tutara yòókù lọ. Wájìmù. àwọn akó méjèèjì sábẹ́ Jamiu. mímu àìnù Muhammadu. wa alifun wajimu. mímu àìnù Muhammadu. báwo tẹ́ bá kọ Jamiu báyìí jíìmù ni yóò mọ dúró fún Jibirilu. masha Allah. alifu tó tẹ̀lé Israfilu. mímu tó tẹ̀lé Mikailu. àyìn tó tẹ̀lé kíni rí Azara'i. wa alifu wajimu. mímu àìnù Muhammadu. wal amlaku turran fi liwa'i Muhammadin. wa amlaku turran fi liwa'i Muhammadin. alifun wajimu mimu ainu Muhammadun. wa alifun wajimu mímu àìnù Muhammadu. àṣírí àkọ́kọ́ nìyẹn. nígbà tí Ọlọ́run bá wá kó àwọn màláíkà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ń ṣiṣẹ́ lára àfáà yìí nìkan báwo lẹ̀ ṣe wá ní rí Ayatullah. Allah. ara mi Ọlọ́run bẹ̀. Jamiu ẹlẹ́ẹ̀kejì yóò Jamiu ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ wí yìí Ànábì náà ni. sallallahu alayhi wa alihi wa sallam. tẹ́ bá kọ Jamiu báyìí jíìmù àkọ́kọ́ ni ó ní jíìmùl jámihi jíìmùl jámihi. Jamiu náà ni jíìmùl jámi. ta ni wọ́n ń pè bẹ́ẹ̀? Ànábì náà ni sallallahu alayhi wa alihi wa sallam. jíìmùl jámi. ṣé nísìn àfáà Jamiu ti jà máa gbogbo èèyàn lónìí báyìí torí pé jíìmùl jámi Ànábì ní ń jẹ́ bẹ́ẹ̀. sallallahu alayhi wa alihi. àléfì tó tẹ̀lé Aminullah. sallallahu alayhi wa alihi. Jamiu ni mo wí o jíìmù àkọ́kọ́ yẹn jíìmùlẹ̀ Jami. jámi. alif tó tẹ̀lé Aminullah.
sallallahu alayhi mímu tọ́tẹ̀lé muhammadu rasulullah. sallallahu alayhi wa alihi wa sallam. ẹ wá rí àyìn tọ́tẹ̀lé ainu rahmati rabbaniya. sallallahu alayhi wa alihi wa sallam. àmọ́ ìgbé jimuli jamihi aminullah muhammadu rasulullah ainu rahmati rabbaniya. sallallahu alayhi wa alihi wa sallam. òkúrọ́ ni níwájú àgbàlagbà wa ní wí. jimuli jami'i. jimuli jami'i. aminullah. aminullah. muhammadu rasulullah. muhammadu rasulullah. ainu rahmati rabbaniya. ainu rahmati rabbaniya. ara àwọn nǹkan tó lọ ń kó sára àfa mi ọlọ́run. adamallahu hayatahu. jimuli jami'i. aminullah muhammadu rasulullah ainu rahmati rabbaniya. 40 tá a tọrọ fún yín ẹ débẹ̀ àmín. ẹ balance àmín. ẹ wá di 53 àmín. amadu àmín. lẹ́yìn amadu ẹ máa láyé lọ gbáà àmín. pẹ̀lú ẹ̀mí gbogbo àtàláfíà àmín ya àti Allah. yọ́nú ọlọ́run àmín bí ya muhammadin wa ali sallallahu alayhi wa alihi wa sallam. àmín. èèyàn méjì lọ́lọ́run pè kó dá sọ̀rọ̀ mọ́sálásí ó ní innama ya'muru kọ́mọ́ dàbí pé n ti àwọn aráyà kankan fà kí n fa ayà lẹ́yìn kí n sì jòkó bára bisimilahi minna bisimilahi innama ya'muru masajid Allah man amana billah wal yawmil akhir. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. innama ya'muru masajid Allah. innama ya'muru masajid Allah. man amana billah. man amana billah. pé èèyàn mélòó ni talareti kó ṣiṣẹ́ ọlọ́run lára masalasi. innama ya'muru. kìí ṣe gbogbo èèyàn. laysa lil mushrikina an ya'muru masajidallah. ẹni tí ó ṣiṣẹ́ ọlọ́run lára masalasi yóò ṣe hissiyan wa ma'nawiyan. àkọ́kọ́ bẹ̀ ni pé hisiya yóò ṣiṣẹ́ fisika tí gbogbo èèyàn ò rí báyìí bí àfa Jamiu ti ṣe yìí wọ́n ṣe kówó jọ wọ́n wálẹ̀ wọ́n kọ́ mọ́sálásí wọ́n tún wá zàyánà rẹ̀ wọ́n tún wá ṣe mọ́sálásí náà lọ́ṣọ̀ọ́ torí pé Ọlọ́run náà ló sọ pé khudhu zinatakum inda kulli masjidin. ẹ̀yin náà múra tọ́lọ́run bá ní ká múra lọ mọ́sálásí àṣekọ̀sá burú ń bi ká múra fún mọ́sálásí fúnra ẹ̀. ara múra mọ́sálásí lélẹ́yìí báyìí walillahi alhamd. alhamdulillah. bẹ́ẹ̀ bá wọ bí yìí ẹni tí irun òwú kí tọ́ bá wọ bí akramakallah yóò wù kó wọn sálọ alákùn wò kírun. torórí jamalullah ìrẹwà Ọlọ́run nínú mọ́sálásí. tàkọ́kọ́ nù hìsíyà nìyẹn kéèyàn wálẹ̀ kó wówó kó wá kọ́ a very beautiful edifice. Very beautiful, very attractive edifice. An attention-calling building. Kò rí pé èèyàn yàwá wò yóò rí bẹ́ẹ̀. Àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ni